ìjà ṣé kí ni mo fẹ́ ṣe ta ló ti gbọ́ pé mo preach láti 1 year àti mo fi débi zi mo ń lọ church tèmi ọkàn mi ni àti ọlọ́run mi ló kàn mí 31 years mo fi ṣàlùfáà lọ́lọ́run tó sọ pé kí n wá jọba lọ́lọ́run bá fẹ́ kí n continue lọ́nà àlùfáà ṣáà á ní kí n wá jọba ni kò ní sọ bẹ́ẹ̀ lọ́lọ́run ló sọ fún mi wípé ìtìta fi bí mi rèé owó ló jẹ́ ń wà ìjọba Amẹ́ríkà ni mo wà I've been abroad for 30 years mo fi gbé ìlú ìlú kí ni eré ìtàn sọ èmi ò já ìjà ìsìn o màmá tó jẹ́ bí bàbá mi mo ti sọ títí Muslim ni ní ilé kápẹ́ working distance ní síbi màmá tó bí bàbá mi kò fi jọba Muslim ni kò sí nǹkan kan ilé ilá oyè tí mo ti wá ẹ bá kó èèyàn 10 sílẹ̀ 9 ní wọn Muslim ni ló wá kàn mí ṣe máa bá fámìlì mi jà so gbogbo ilé ìtẹ̀ ń gbọ́ kò sí irọ́ ní gbogbo ọ̀dọ́ social media yẹn kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ọba ni mo wá jẹ lórí Christian Muslim àti oníṣẹ̀ṣe mo lè ń sọ ìtẹ́ta jókòó léyìí kò ń ṣe ìtẹ́ Muslim ìtẹ́ àwọn oníṣẹ̀ṣe ni ẹni tó àwọn tó tẹ̀lé yìí oníṣẹ̀ṣe ni wọ́n àwọn òde bá wa jà wọ́n bá wa jà wọ́n bú wa wọ́n ṣe nǹkan tó bá ń ṣe kí ni wọ́n máa ń jókòó síbẹ̀ tó bá ń ṣe ọdún wọn ṣọ̀n gbogbo máa jókòó kí ni máa ṣe àwọn sọ wípé èmi làwọn rò yìí pé ìgbà tí mo jọba wípé mi ò ní jẹ́ káwọn ṣe ìṣẹ̀ṣe àwọn ni wọ́n sọ fún mi wípé àwọn ọmọ tó máa jókòó pẹ̀lú àwọn wọ́n ń ṣòro kí ló kàn mí ẹgbẹ́ ṣe nǹkan tó wù mí I won't come back to traditionalist I won't come back to Muslim I'm a Christian so kí ló kàn mí everybody ṣe tiẹ̀ nǹkan tí mo fi ṣe sùúrù òun ni pé wọ́n fẹ́ gbé lọ sí ìjà ẹ̀sìn láti ìjà ẹ̀sìn ìbẹ̀rẹ̀ la máa ń mọ àmọ́ ní ṣùgbọ́n parí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ìmáàmù mi sọ ó dùn mí bí èdèdè ọmọ pàtàkì náà bá ní kò dùn àti February ló ti sọ ọ November la mú yìí o 3 weeks ago ló ti sọ pé èmi ọmọ aláìjọbẹ mi at my age at the level where I am in my life sábà ìgbà tí wọ́n bí mo jáde University of Ibadan 1982 ni mo jáde University of Ibadan 1986 87 ni mo kúrò ní mo ṣe masters ní UI ó wá ń pè mí pé mi wọn aláìjọba ó jà kó sáyà tó bá ní kò dùn mí rọ ní ọba bó kí ni mo fẹ́ ṣe kò sí ìgbà tá a fẹ́ kí ìlú wa dàrú nǹkan tó fẹ́ nìyẹn èmi ò dẹ̀ ní fún ọ̀ṣun I'm not going to allow it wọ́n gbé placard gbígbé pastor fẹ́ yọ ìmáà mo ní kí ni ọ̀rọ̀ ṣé mo fẹ́ fi bishop sílẹ̀ ní àwọn òpòlù tí wọ́n lọ́gbọ́n lórí ṣé Gabriel mo fẹ́ fi sílẹ̀ ní ìjọ tọkùnrin yẹn wà mú kí n bá sold out nobody will believe you that's the last time tell me I said God go to my gospel Isaac yẹn wà Isaac yẹn ni mo pe padà máa mi jáde mo ní Isaac padà mo ní ẹ lọ help imam ẹ lọ help mo ní kò understand nǹkan tó ń ṣẹlẹ̀ mo sọ pé Isaac mo ní kò understand nǹkan tó ń ṣẹlẹ̀ ó sọ yí pé àwọn family ó pé tó ń bá fún un 20 million gbogbo wàhálà yẹn á tán mo ní kò ní ò understand ọ̀rọ̀ owó kọ́ lélẹ́yìí go and prove yourself that's what I am mo ní go and prove yourself the next thing tí mo fẹ́ rà ní kó gbé mi lọ sí kó gbé mi lọ court so first one ní láti prove pé ọmọdé ayé lára lò táwọn yẹn dẹ́gbà pé ọmọdé àwọn second ó sọ wípé ọba kọ́ ló ń fi ìmáàmù jẹ so aláti dúró kí ilé ẹjọ́
And the third thing is number 3 here. Kò ní lè kàn lọ́dà ọba lójú mọ́ṣáláṣí tó kí kò sí lọ́pọ̀ torí mi ò lọ mọ́ṣáláṣí lọ fún mi. But tí n bá jà fún wá nítorí mo jẹ́ Kristẹni. Bẹ́ẹ̀ ni wọ́n ní ọmọ òkú ọ̀run ó ṣòro mú lọ oko àárọ̀ tó bá fi síwájú wọ́n ní o fẹ́ kó máa bẹ́ẹ̀ gbọ́rin tó bá fi sẹ́yìn wọ́n ní o fẹ́ kí ìkòkò pani so kò sí nǹkan téèyàn lè ṣe so tí má ní mi ò yà sí ìgbọ̀nba kọ́ ló ń fi ìmáàmù jẹ ṣé mò ń fi bíṣọ̀bù jẹ ni kò sí ìtumọ̀ tó jẹ kí wọ́n kọ́ máa ẹni nǹkan tó bá wù wọ́n kọ́ máa ṣe tọ́ba náà bá kọ́ lọ ní mọ́ṣáláṣí kìlọ̀ kan sí ìdọ̀tọ̀ kan but tí n bá ṣe irú ẹ̀ àwọn fámìlì mi wá sọ pé ìgbà tó dórí tèmi nítorí mo jẹ́ Kristẹni ni mo ṣe fún wọn ní mọ́ṣáláṣí tí mi ò kọ́ bí ara sí. So ọ̀rọ̀ mẹ́ta yẹn kò sí bàtà bẹ́ẹ̀ ṣe ń kọ́ kẹ́rí tèmi yẹn tèbù sóni ṣé èèyàn á sọ fún mi pé mi ọmọ aláìjọbẹ̀ mi ni ní at this time kí ó rárá affect mi kò lè affect mi ọ̀nà tí mo ní ó jù yẹn lọ at all nobody in this world again can define the honour God has given to kò sí nǹkan tí wọ́n lè jẹ l'Ógbómọ̀ṣọ́ tó ju Ṣọ̀ún lọ ó lè ti jẹ́ ṣé èèyàn kan wá sọ fún mi pé èèyàn kan wá sọ fún mi pé ọmọ aláìjọbẹ̀ kò sí ìkòyí ò lè define me kò sí kò lè define me mo ti lọ́lá kí tó débi ipò yìí kọ́ ló fún mi lọ́lá mo ti lọ́lá kí tó débi mo ti lówó kí tó débi omi ti wà lákùrọ̀ kójú tó rọ̀. So ọ̀rọ̀ mẹ́ta yẹn tẹ́ bá wá solution aláti wá solution sí ilé tó ṣe pàtàkì jù èyí ilé ayélujára òun ló ṣe pàtàkì jù èmi ò fẹ́ sọ findings tèmi fún mi nítorí mo fẹ́ kẹ lọ find out fún wa ní I understand the other thing our court wọ́n ti sọ pé December 12 ni wọ́n máa hear ẹjọ́ yìí nǹkan tó sọ ní pé Ṣọ̀ún kọ́ ló fòun jẹ tí adájọ́ bá sọ pé Ṣọ̀ún kọ́ ló fi jẹ sẹ́nu pé kò sí wàhálà pẹ̀lú kò sí lẹ́yìn ìmáàmù mi kọ́ mo ní ìgbò mi ò ní wà lẹ́yìn ẹ̀kọ́ máa kí òun kò lè kí òun mi ò lè gbà kò lè ìmáàmù wà níbí o táyé òun lè kírun kí n wà lẹ́yìn ẹ̀ o mi ò lè wà lẹ́yìn tẹ́lẹ̀ àti ìyẹn òun mi ò ní wà tìyẹn ò lè kò sí kó bá kéwù kí o máa yọ lẹ́nu. Àwọn those points àwọn nǹkan tẹ̀lé pọ̀ fẹ́ kí a note nìyẹn wípé those 3 points are what I think you should find resolutions. I understand. Family ayélujára Ṣọ̀ún kọ́ ló ń fi ìmáàmù jẹ Ṣọ̀ún kọ́ ló ní mosque ṣe rí number 2 and 3 tí máa sọ pé kò sí nǹkan tó kọ́ mi máa sọ pé nǹkan tí wọ́n fẹ́ bí Kristẹni tẹ̀ náà ni family mi 9 out of 10 Musulumi ni wọ́n tẹ̀ nígbà nígbà tó wá dórí mi ni máa dé mọ́ṣáláṣí sílẹ̀ so èmi ò mọ́lẹ́sí máa ṣiṣẹ́ you understand ó kọ́ ní kí n sọ fún yín ni o I understand let you try and I'm very serious I'm extremely serious you understand so lọ́jọ́ mọ̀ pé tó bá withdraw case number 2 and 3
ó ti forí ṣọpọ́n ní kò sí need for it because nǹkan tó challenge nìyẹn so if he says it's not more challenging it àbọ̀rọ̀ mi ò yé ní sà ṣé ọ̀pọ̀ tó bá withdraw 2 and 3 tó gbé yẹmọ̀ tó bá challenge yẹn so it remains only number 1 the family Aguilara kò sí olè ìdílé lọ mi ò mọ̀ bóyá ọ̀rọ̀ mi yé yín sá so number 2 and 3 court ta lọ court will ma resolve yẹn but ṣe àpótí bá withdraw case ẹ̀ ní court number 2 and 3 kò wà valid nítorí kò tó sọ nìyẹn so ó remain only 1 and you from Aguilara and it's for him to prove it nítorí òun ní gbogbo wàhálà yìí o I'm telling you èmi mọ̀ ọ̀gá táwọn ìmáàmù sọ fún yín but that is the bone of ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ nìyẹn family Aguilara kò sí ojú yẹn lọ nítorí mi ò mọ nǹkan mi ò tí máa ní mo mọ nǹkan mi rọ mọ pa ìyẹn lè mi mọ̀ nítorí ìyẹn Aguilara gbé wá bá mi. kábíyèsí a ti gbọ́ ọ̀rọ̀ àgbà lẹ́nu bàbá wa kábíyèsí Ṣọ̀ún a dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ wọn lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí Sheikh wa kí ó gbàgbé òṣèlú tó pé pẹ̀lú notice kékeré pé tí wọ́n dẹ̀ ní ká máa bọ̀ torí pé nígbà tí wọ́n sọ pé ọgbọ́kànlá láàárọ̀ la èmi mo ti gbà ṣùgbọ́n kó tó di pé ṣé wàá kí ó gba góòlù sọ pé àkábíyèsí àwọn ibi tá a fẹ́ gbà tó ṣètò àti pé àwọn kọ̀ọ̀kan àdúgbò pọ̀ lórí ìkànnì kó tiẹ̀ gbà wá pọ̀ yìí. bá a ti wà ń bí ni bàbá president ń pè lọ ni wọ́n ń pè bọ̀ bẹ́ẹ̀ ni bàbá mòdéò mọ́ríkàsì àwọn náà ń pè lọ wọ́n ń pè bọ̀ wọ́n ń béèrè fún báwo ló ṣe ń lọ sí kó tẹ̀yà sí pé àwọn náà wọ́n ń hùwà pẹ̀lú bá a ṣe ń ṣe yìí lẹ́ẹ̀kan sí àdúpẹ́ púpọ̀ pẹ̀lú kábíyèsí nígbà tó ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n ní àwọn ọ̀tẹ̀ mọ̀ pé àwọn ní sùúrù pé ṣùgbọ́n àsìkò yìí làwọn ẹ̀kọ́ sọ fún wọn pé àwọn ní sùúrù kọ́lọ́hún tó lè pèèyàn pé wá jọba Olúwa ti ní kí gbogbo nǹkan pé sí ní lára ọba tó pè yín náà ló ń tọ́ yín sọ́nà ọba tó pè yín náà ló dúró tì yín ọ̀pọ̀ náà ó sì máa bá yín ṣe ní gbogbo ìgbà a ti gbọ́ gbogbo àlàyé bàbá kábíyèsí a dẹ̀ ti kọ́ sílẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run a ṣiṣẹ́ lórí ẹ̀ a dẹ̀ jíṣẹ́ fún àwọn tí wọ́n jẹ́ àgbààgbà wa títí kan bá wa ìmáàmù Ọ̀yọ́ state bàbá ìmáàmù Ògùn state bàbá ìmáàmù Ondo state Èkìtì state Ọ̀ṣun state àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti gbogbo àwọn àgbàlagbà tí wọ́n jẹ́ leader of imams and alphas ní ilẹ̀ Yorùbá lẹ́ẹ̀kan sí àdúpẹ́ ní ọwọ́ yín àgbà ni ó ń gbà ẹ̀dẹ̀ fi wọ̀n wáyé pé àgbà ní gẹ́gẹ́ bí n tí àfáà wa sọ ní lẹ́ẹ̀kan inú ààfin náà ni àti wé láwàní inú ààfin láti wé láwàní fún ìmáàmù wa Dr. Toliat Ayélára níjọ́ náà lọ́hùn tí n bá ṣe mi ẹnu ọ̀nà tó wà lọ́hùn ni ẹnu ọ̀nà tó wà bẹ́ẹ̀ jọ náà gíláàsì tí wọ́n sún báyìí ni ó fọ́ jọ náà èmi wà ní ẹni tí wọ́n yàn pé kó dúró kó wí láwàní bẹ́ẹ̀ ni bàbá wa tí wọ́n jókòó tí wọ́n dúró yìí ó tàbí bíi márùn-ún tí n bá ṣe àti Dr. Kebiru Mustapha àti Dr. Bari wọ́n wá sí bàbá ìmọ̀ọ́mù Ìbàdàn so láti lè sọ pé ọba kọ́ ni ó fi òun jẹ lè mọ́mù ó rújú púpọ̀ nítorí pé ó ṣojú gbogbo wa àdìwà ní ibẹ̀ so ààfin Ṣọ̀ún ni a ti wé wà ní ìjọ náà so kí Ọlọ́run kó wọlé àjọ kan Ọlọ́run Olúwa má yẹ àga yìí ní ìdí o dákun ni ló ràn Ọlọ́run dákun ló ràn Ọlọ́run ẹnìkan ò lè ṣàyàgbàǹgbà sọ́lọ́run pé mo ní ṣàyàgbàǹgbà yìí ohun tí n bá fẹ́ ní ó ṣe rárá o àwọn tó ń ṣe tiẹ̀ lọ́wọ́ gan wọ́n sì ń sunkún pé Ọlọ́run o má ṣe mí o
lórí gbogbo ara ní ibẹ̀ lọ́dọ̀ Ọlọ́run o abẹ́ Ọlọ́run pé Olúwa máa yẹ àgbà náà ní ìdí àjọpọ̀ Ọlọ́run láàrúkọ hàn ọlọ́ àwọn ènìyàn ní iwájú Ọlọ́run lẹ́ẹ̀kan sí ní orúkọ gbogbo bàbá wa nílẹ̀ Yorùbá a dúpẹ́ púpọ̀ ní ọwọ́ yín pẹ̀lú àwọn àlàyé àti àwọn ọ̀rọ̀ olówó iyebíye èyí tí ẹ bá wa sọ yìí Olúwa kó wa dúró tì wọ́n sì máa padà lẹ́yìn o subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. Gbogbo alápapọ̀ á wá kí kábíyèsí bá a ti máa ń kí kábíyèsí ńlẹ̀ Yorùbá ẹni tí kì í bá wá ń ṣe Yorùbá ó lè jókòó wọ́n kì í kábíyèsí o àmọ́ ọba tá a jẹ́ ọmọ Yorùbá á kì í kábíyèsí ọba Ṣọ̀ún ọba ìka kábíyèsí o. Amada Tijani Ayédára authentic wọ́n bá wa fi àdúrà sin gbogbo bàbá ìsojú ọ̀nà Ọlọ́run jẹ́ kí ẹ̀sìn Alhamdulillah. Alhamdulillah. Alhamdulillah rabbil alamin. Àwọn ìgbìmọ̀ tí wọ́n dìde wá tí wọ́n ń sojú ìsìlámù nínú ìlú Ògbómọ̀ṣọ́ àgbẹ̀ káàbọ̀ Ọlọ́run tó sọ ní délẹ̀ ìdáyọ̀ àti ìdájọ́ ọ̀pọ̀lọpọ̀ sọ ní àti ìdáyọ̀. Àmín ya Allah. Ọ̀rọ̀ ìsìlẹ̀ ń dá sí wọ́n gbé tẹ́tùlà ìmà kí wọ́n rí bàbá Ṣọun Ogbomọṣọ gẹ́gẹ́ bí ẹni tí ń ran ìsìlámù lọ́wọ́ èyí tá a fi máa fáìtì bàbá ká mọ̀ pé ìsìlámù náà ni bàbá ń kú lọ́wọ́ torí pé sọ́jú kùrìwádùn ni wọ́n bàbá ò bá ìsìlámù jà déédéé tó sì ṣẹlẹ̀ tẹ́ ẹ gbọ́ tí wọ́n ń sọ náà ni wọ́n ń sọ ṣùgbọ́n ìṣòro ẹyọ kan tá a ní ni pé gbogbo àwọn tó dá sọ̀rọ̀ yìí tí wọ́n jẹ́ mùsùlùmí pátá a rí ìjọ kan tó sọ̀rọ̀ pé lágbájá fogun ológun lẹ̀ àfi kí wọ́n sọ pé kí àwọn tó lógun ká má bínú jọ ní sùúrù ẹ dákun tó tọ́lọ̀ a ní ayẹ láàrin onínú mùsùlùmí torí ìdí èyí àwa bìlíìfù pé ìgbìmọ̀ tó dìde yìí mo bìlíìfù pé ìgbìmọ̀ yìí wọ́n ó ṣe àtúnṣe lórí gbogbo àwọn ìgbìmọ̀ tí ń wá tẹ́lẹ̀ àwọn míì náà ti wá tó jẹ́ pé wọ́n sọ tọ́jọ́ tí mo wí yìí ṣùgbọ́n wọn ò sọ direct wọ́n sọ lẹ́yìn so léléyìí báyìí o kì í ṣe pé báyìí mò ń sọ kí wọ́n lè bá gbé lẹ́yìn wa o tó bá jẹ́ pé owó lèèyàn bá máa fi ń kérò jọ wàláhì àlùú lọ àní gbogbo àwọn tẹ́ẹ̀rí tí wọ́n dìde tí wọ́n sọ pé ayélára kò sẹ́ni tá a fún náírà wọ́lá kò sí so déédéé táwọn sì ń lò yẹn lẹ́gbọ́ tí wọ́n ń béèrè lọ́wọ́ bàbá ẹ fún wa 20 million ká fi yanjú kẹ́nẹ́ kan ìjọ fi ilẹ̀ rẹ̀ náà nù ìjọ ẹgbọ́ tí wọ́n ń béèrè lọ́wọ́ bá ṣọ̀ òun náà ni wọ́n fi ilẹ̀ rẹ̀ gbogbo ayé ní sì ń béèrè pé báwo lẹ ṣe lajúlẹ̀ tí ń fi ń jẹ tẹ́ ẹ̀ fi fọ́n bẹ́ẹ̀ sì ni a sọ síwájú kan tó fi jẹ́ o pé ẹni yìí sọ afẹnusọ àfìwé sọ ṣùgbọ́n ìjọ ẹgbọ́ tí bàbá sọ yẹn òun náà ni wọ́n fi rìn so ó túmọ̀ sí pé kò sí nǹkan kan tó bá ẹ jẹ́ lónìí ju àbẹ̀tẹ́lẹ̀ lọ so mo sì bìlíìfù pé àwọn ìjọ tó gbéra wá lónìí yìí wọn ò ní gba àbẹ̀tẹ́lẹ̀ fún nǹkan kan ju kí wọ́n ṣáájú fún ìsìlámù lọ so mo bẹ̀ lọ́run fún wa àníyàn tá a ní lórí ìrìnàjò yìí tí a fi wá àti àníyàn tá a tó dá padà nítorí ó lè ṣeéṣe kó tí pé ti bẹ lórí social media láàárí òun là á sì ń gbọ́ ṣùgbọ́n àgbọ̀ wúlẹ̀wúlẹ̀ ọ̀rọ̀ àṣìmọ́ déédéé òkodoro ọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀ òun náà la sì ti gbọ́ lónìí nítorí kò sọ̀rọ̀ rẹpẹtẹ àwọn ilé ìbò máa ń pòwe kan pé the corrected monkey is still a monkey tẹ́ ẹ bá mú irọ́ tẹ́ ẹ kún lọ́dà kò sí lọ́dà tẹ́ ẹ kún ó ṣe déédéé ọ̀bọ tẹ́ ẹ wọ ìwò fún tẹ́ ẹ wọ bàtà fún àti fìlà kò kúrò lọ́bọ̀ ọ̀bọ náà lọ́wọ́ so kò sí owó tí wọ́n fẹ́ ná sọ̀rọ̀ yìí
tí ó wàá sọ irọ́ yẹn dòótọ́ kókó ọ̀rọ̀ ti bẹ́ẹ̀ náà. ẹ rí ìjọ tó wà wá ká wáyé ọlọ́run gbàdúrà ọlọ́run kẹwàá ẹ rí àwọn bàbá tó gbé wa dìde the president league of Iman and Alfa bàbá wa tó yẹ pé wọ́n jẹ́ àwọn president in Ìmọ̀mù Èkìtì tábà wo bọ́lá ń ṣe kẹ́ wọn tẹ́ bá débi tí wọ́n wà kódà ẹ rò pé president Nàìjíríà ni wọ́n ní bàbá wa secretary general bí atẹ́yìn náà bá join pẹ̀lú wa tó bá yá ẹ mọ̀ ìpè ọlọ́run kẹwàá èmi tí mo join my daddy is a grand mufti of Yorùbá land before tó ti eyín òun náà ọlọ́run kẹ́ gan tẹ́wọ́n dáhùn bàbá tó jókòó ìránṣẹ́ wọ́n yà fọ́kàn yìí ẹ lọ mọ́tò tá a gbé wá náà olóṣèlú ìgbérú mọ́tò tá a gbé wá kò sówó kẹtẹ́ nìkan fẹ́ fà wá táwọn àfi wá bíbá yìí àbá táwọn wá fún bàbá mọ̀dínwó bánkàzì ni wọ́n lọ sọ pé bí bàbá ṣe ádámọ̀ ṣe kọ́ àwa láti ilẹ̀ torí pé kò sẹ́nìkan tó fẹ́ kéwú nílẹ̀ Yorùbá yìí tí ò ní sí kéwú ṣé ádámọ̀ ń bẹ̀ ẹ̀kọ́ tí ṣé ádámọ̀ sì kọ́ wa ni wípé bí yẹn bá ti kọ́yàn ní mímọ̀ ìwọ náà gbìyànjú kọ́ ọ lo mímọ̀ rẹ irú náà ni bàbá ṣé ádámọ̀ gbé wá sí rábítà tí wọ́n fi ṣe kí ni tí wọ́n fi dá rábítà lẹ̀ ìyẹn náà làwọn náà gbogbo ẹ̀ wá ń tẹ̀lé láwọn bàbá fi wá gbé wa dìde pé bàbá kí bàbá yẹ dìde bàbá wọ̀kílù mùsùlùmí yẹ dìde bàbá mufti of Yorùbá land yẹ dìde náà fi wá pé ọmọ bàbá yìí pé ẹ̀yin náà lọ ọbẹ̀ kẹ́ lọ bá wọn sọ̀rọ̀ ní tó bá ń ṣẹlẹ̀ ń bẹ̀ àwọn gbà tí àwọn bàbá wa ọba Ṣọ̀ún tí wọ́n ti sọ gbogbo ẹ̀ fún wa á tún padà wá náà ni sọ ti ẹyin kò sí àlàáfò yóò lẹ̀ òdodo ní ọ̀sẹ̀ kí ni máa ń ga láyé sọ ti ẹyin kò sì sí nǹkan kan tó lè ga ju òdodo lọ so àwọn òsì wá gbà wá sọ̀pẹ̀tẹ̀ nìkan nígbà tí bàbá ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan nígbà nítorí ìmáàmù yìí tẹ̀ fi wá gbogbo ìmáàmù ni ìmáàmù tiwa ìmáàmù tó bá ti wà lórí òótọ́ kò sí máàmù kan tó jẹ́ pé rábì tó wà lẹ́yìn rẹ̀ tó wá jẹ́ pé irọ́ ní paláyé àmọ́ ìmáàmù ṣé rábì tó ní kí máàmù mú ọbọ̀ bá ní nígbà tí ṣe pé ìmáàmù tó rán wa wáyé nígbà tí ṣe pé òun bú ọba ìlú rẹ̀ ìmáàmù tó bá ti ń bú ọba ìlú rẹ̀ ọlọ́run ọba ní ń bú náà torí pé ọlọ́run ọba fúnra rẹ̀ ló sọ yí pé kúlélọ́hùn màálíkà ìmúlẹ̀ tó ń fi ìmúlẹ̀ máa ń tẹ̀sà ọlọ́run ọba ní fi yẹn jọba láyé èyàn lè fowó dùn èyàn lè fi gbogbo ẹ̀dùn tọ́lọ́ bá ní òní débẹ̀ òní débẹ̀ ìmáàmù sì ní Ànábì Muhammad lọ́sọ́ ní kún ìmáàmù ìyá àyùká gbogbo aráàlú bá sọ pé òun ò fẹ́ ìmáàmù tí màá bá lò bá wà ń bẹ̀ ń tẹrẹ ni wọ́n máa ń fi ìmáàmù jẹ ní ìmáàmù kan ní ṣe kí ni ní fara ẹ jẹ sotí ní táwa wá fún oní Islam a sì gbọ́n tí ń ṣẹlẹ̀ lọ́tún lọ́sì táwa ti gbọ́ ní tí wọ́n ń pè rábítà ní tí rábítà wà fún tíṣà náà dé rábítà lẹ̀ fún un ipe gbogbo tí máa ń ṣẹlẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá pátá ẹ kóra yín jọ ẹ dá sí i ẹ tó bá jẹ́ onírọ́ ẹ sọ̀rọ̀ fún ẹ má jó lóòótọ́ ẹ sọ̀rọ̀ fún ẹ dájọ́ rẹ̀ níta àwọn fún nìyẹn bàbá ìmáàmù. ẹ ṣeun gẹ bàbá ẹ ṣeun adúgbẹjọ láti orí bàbá mùsùlùmí broadcast. lórí gbogbo àwọn aláàfáà tí wọ́n ṣojú rọ́bìtà láàyè yìí gbogbo yín lápapọ̀ àti gbogbo àwọn ìmáàmù ọlọ́run tó sọ yín dé tó mú ọ̀ṣọ́ láyà àti ìdájọ́ ọ̀pọ̀lọpọ̀ bá sọ yín dé ilé yín láyà àti ìdájọ́ gbogbo ládá tí ẹ máa ń rí nínú olúgbèsè báyìí nínú olú àtúnṣe báyìí ọlọ́run ní fi bẹ̀rẹ̀ gbogbo tí ń darú àlámọ̀rí kọ́lọ́run tó máa dá sí èyí tó kú díẹ̀ káàtó ní ọlọ́pọ̀ bá sọ yín tẹ́lẹ̀ ọlọ́run bá sọ yín اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم ربنا أدخل المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم وأموات وأحيانا على كل شيء قدير وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم سبحان ربك رب العزة عما يصفون Awikonko fún ìpínlẹ̀kè òtítọ́ àti àwíjàre ẹ tẹ̀lé wa lórí YouTube, Facebook, Instagram, Twitter àti TikTok pẹ̀lú www.awikonko.com.ng.